lórí ọ̀rọ̀ tó ń jà ràn láàrin Àtaọ́ja tìlú Òṣogbo àtolúwo tìlú Ìwó. Wọ́n ń jíròrò lórí ọ̀rọ̀ ọ̀hún ní Àtaọ́ja ìlú Òṣogbo ní àwọn làwọn wà ní ipò kẹrin tá a bá ń to ipò lọ́balọ́ba nípínlẹ̀ Ọ̀ṣun, pé àìsínlé Àtaọ́ja àná tó wàjà tí wọ́n lọ ìlú Èbó kí wọ́n tó dé ni wọ́n ti sún àga wọn tí wọ́n fi ti Olúwo sọ́wọ́ iwájú. Àmì kábíyèsí Ìyọlá Oyèwálé Mọ́tànmí kẹta wọ́n lọ sí ìlú òyìnbó kí wọ́n tó dé, wọ́n dẹ̀ gbé àga wọn sẹ́gbẹ̀ẹ́ kan, wọ́n sì gbé Olúwo síbẹ̀. bólúwo sì wà ń pò kẹrin nu, Àtaọ́ja ló ní pò kẹrin rẹ̀ tí mo dé bá ní tí mo lè fáwọn ìwé ìròyìn nígbà mo ní mo ní ipò kẹrin ló ń bá wa mo yẹ pé ipò kẹrin ní aṣáájú mi wà, àga rẹ̀ mo jókòó, ipò kẹrin náà mo wà bí wọ́n ṣe jí mọ́ lọ́rùn. Àtìgbà náà mo wà silent lórí ẹ̀ tí mi tí mọ̀nà àbáyọ. Mo dẹ̀ gbégbèsè lábẹ́lẹ̀, ṣùgbọ́n bọ́bá ti wù ká dáná tó ìfin rẹ̀ ọ̀bọ̀ ta. Báwọn bá kankan já o, ṣùgbọ́n àga Àtaọ́ja ipò kẹrin lọ́sùn. Etí wọ́n sì ń fi ẹ̀yẹ níwèé ìròyìn tó dé tí wọ́n fẹ́ mọ̀ kàwé pé ọba kan dádé ṣáájú ọba kan. Gbádéwọ̀lú Láròyé àkọ́kọ́, adé ló gbé láti Igbó Òkólé tó gbé wọ̀lú. Kí ni ìtàn sọ nípa ipò àwọn lọ́balọ́ba pàápàá nípínlẹ̀ Ọ̀ṣun láàrin Àtaọ́ja tìlú Òṣogbo àtolúwo tìlú Ìwó? Ta ló jura wọn lọ láàrin àwọn méjèèjì gẹ́gẹ́ bí ìtàn ìṣẹ̀dálẹ̀ ṣe là kalẹ̀? Ó dáná èmi bá fẹ́ dáhùn nípa ọ̀rọ̀ méjèèjì tàbí ìbéèrè ẹyọ kan ohun tí màá sọ ńbẹ̀ ni pé màá dáhùn bí òpìtàn. Bó lè jẹ́ pé ó ṣeéṣe kó jẹ́ pé àwọn nǹkan kan wà tó jẹ́ òṣèlú ni, so èmi ò lè mọ̀ nípa òṣèlú nígbà tí mi ò sí lára bẹ́ẹ̀. Tó bá jẹ́ pé ìtàn, kí ni ìtàn sọ, ìyẹn lèmi rò pé àbá wò. Tí a bá ń sọ̀rọ̀ nípa ipò lọ́balọ́ba nípínlẹ̀ Ọ̀ṣun, nǹkan kan ló gbé ipò lọ́balọ́ba ìpínlẹ̀ Ọ̀ṣun tá a rí lónìí sí bó ṣe wà. Tó bá gbàgbé, ìpínlẹ̀ Ọ̀ṣun àti ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹyọ kan ní láyé àtijọ́. Gbogbo ẹ̀ dẹ̀ jẹ́ àpapọ̀ ìjọba ilẹ̀ ìwọ̀ oòrùn tá à ń pè ní Western Region tẹ́lẹ̀, tó tún wá jẹ́ part of ohun tá à ń pè ní Southern Protectorate láyé àtijọ́. Gbogbo ayé àtijọ́ tí mò ń wí náà, gbogbo ẹ̀ bẹ̀rẹ̀ láti nǹkan bí 1890 sí nǹkan bí 1960 nígbà tá a gbòmìnira. Ó dẹ̀ wà bẹ́ẹ̀ títí di ọdún 1976 nígbà tí wọ́n wá pín àwọn state nínú Western Region. Ṣùgbọ́n tá a bá ní ká wò ó nínú ìtàn, ìbéèrè tó yẹ ká kọ́ béèrè lọ́wọ́ ara wa ni pé ta ni Àtaọ́ja, ta ni Olúwo? Nípínlẹ̀ Ọ̀ṣun tòní, lára àwọn ọba tán wà ńbẹ̀, òun láti rí Ọ̀ràngún Ìlá, àti ní a rí Olúfọ́n Òròlú, a rí Ọwọ́ Àlíṣà, a rí àwọn ọba bíi Ọwọ́ Arígbájọ of Ìgbájọ, àti àwọn ọba míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ṣùgbọ́n tá a bá ní ká sọ ohun tí ìtàn sọ, ìtàn sọ wípé àwọn ọmọ ọba nítàjírò wọ́n jókòó nífẹ̀ẹ́, wọ́n wá jáde kúrò nífẹ̀ẹ́, wọ́n wá ń lọ bí 16. Wọ́n kọ́kọ́ débi tí wọ́n ń pè ní Ìpètùmodù, lẹ́yìn tí wọ́n kúrò níbi tí wọ́n jókòó tí wọ́n sọ̀rọ̀ tán tí wọ́n ń pè ní Ìta Àjọrò nífẹ̀ẹ́, wọ́n wá jáde, wọ́n wá pínra wọn. Àwọn 16 wọ́n wá pínra wọn ní 5, 3, 4, 5, 3, 4 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Kì í ṣe pé gbogbo wọn jọ rìn lẹ́ẹ̀kan náà. Àmọ́ ìtàn sọ fún wa wípé nígbà tí wọ́n fi rin ìrìn ìtàdógún 17 days,
àwọn mẹ́rìndínlógún tún pàdé, wọ́n jọ wá tún wá jókòó lórí òkúta míì tí wọ́n tún jíròrò. Ó dá ìwọ apá bí ni kó fèsì, tèmi bá fèsì apá bí. Ibi tí wọ́n jókòó sí tí wọ́n yẹ tún padà ṣe ìjíròrò ẹ̀kejì ni wọ́n ń pè ní ìgbàjọ. Ibẹ̀ sì ni òkúta tí gbogbo wọn jókòó sí níjọ́ yẹn títí dòní. Gbogbo òkúta yẹn wà níbi tí wọ́n ń pè ní ìgbàjọ. Ìdí tí wọ́n fi sọ wípé ibi táwọn ọmọ aládé ti tún gbárajọ lẹ́ẹ̀kan sí lẹ́yìn ìjókòó níta ìjíròrò, ibi tí wọ́n tún gbárajọ sí lẹ́ẹ̀kan náà ti rí àwọn gbárajọ papọ̀ ní ìgbàjọ. Ọ̀pọ̀lọpọ̀ ìtàn á sọ wípé torí wípé àwọn ẹ̀yà oríṣiríṣi Yorùbá parapọ̀ ni wọ́n ṣe ń pè bẹ̀ ní ìgbàjọ. Ìgbàjọ ti wà kí ó tó di wípé àwọn èèyàn parapọ̀ máa gbé bẹ̀ lásìkò ìgbà tí ogun lé àwọn èèyàn láti apá òkè wá sọ́wọ́ ìsàlẹ̀. Àmọ́ ohun tí mo fẹ́ fàyọ nìyí, ìtàn wa sọ pé nínú àwọn tá à ń wí, ẹni tó ń pè ní Ọ̀ràngún automatically òun ti wà gẹ́gẹ́ bí ọba. In fact ìtàn sọ wípé wọ́n dá ti ẹ̀yà lọ́tọ̀ torí wọ́n kọ́ tó ń pè ní ilé ńlá fún un. Ó sì kọ́kọ́ ń gbé ibi tí wọ́n ń pè ní ìyàrá. Ìyàrá. Àwọn kan sọ pé ìláyàrá, ìyàrá ni wọ́n ń pè bẹ́ẹ̀. Ibẹ̀ ni Ọ̀ràngún ń gbé. So nínú ẹni tó lè kọ́kọ́ sọ pé èmi ni mo kọ́kọ́ fọwọ́ sọ̀yà o tí mo jáde báyìí ṣáájú àwọn mẹ́rìndínlógún yìí, Ọ̀ràngún ni. Ìtàn rẹ̀ sọ wípé Adétìnrìn ọmọbìnrin Odùduwà òun ló bí Ọ̀ràngún, ìyẹn ẹni tó ń pè ní Fágbàyílà. Fágbàyílà ni ọmọ tí Adétìnrìn tó jẹ́ ọmọbìnrin Odùduwà bí fún Ọ̀ràngún tí í ṣe ọmọ Bàràpẹ̀tù. Màá tó àárín yẹn sọ torí ọ̀pọ̀lọpọ̀ òpìtàn ò kì í sọ bẹ́ẹ̀. Ẹni tó ń pè ní Odùduwà ó fẹ́ obìnrin tó ń pè ní Anásìn. Anásìn yẹn ọ̀pọ̀ èèyàn gbàgbọ́ wípé ọba kan rí lójú odò lọ́sàn gangan láì wọ nǹkan kan. Ọba bá mú un padà wálé, ó di ìyàwó ọba. Obìnrin yẹn náà ń pè ní Anásìn. Anásìn ló wá bí Adétìnrìn fún Odùduwà. Àmọ́ Ọ̀ràngún Bàràpẹ̀tù Ọ̀rúnmìlà ló bí i. Ọ̀ràngún ló wá fẹ́ Adétìnrìn ọmọ Odùduwà. Ọmọ tí Adétìnrìn wá bí fún Ọ̀ràngún ni Fágbàyílà. Ṣé mọ̀ wípé àtọ̀tún àtòsí ń sìn ọmọ ọlá ni, lọ́dọ̀ ìyá ẹ̀ ọmọ Odùduwà, lọ́dọ̀ bàbá ẹ̀ ọmọ Ọ̀rúnmìlà, sọ ọmọ ọlá làwọn méjèèjì. Ibi tí agbára ti Ọ̀ràngún ti kọ́kọ́ lágbára ju gba àwọn tó kù lọ ni. Ìdí nìyẹn tán fi kọ́ odidi ilé fún Ọ̀ràngún lẹ́yìn òde ìlú. Lẹ́yìn ilé tán wá kọ́ fún Ọ̀ràngún, òun ló kọ́ wà lára àwọn tán jáde tí wọ́n lọ tẹ ìlú dó ní Ọ̀ràngún. Bí a bá wá ní ká wá wo ìpínlẹ̀ wo l'Ọ̀ràngún wà, ìpínlẹ̀ Ọ̀ṣun. Bí a bá ní ká wo èyí tó tún tẹ̀ ọba tó ń pè ní Olúfọ́n. Olúfọ́n. Bẹ́ẹ̀ni, Olúfọ́n Adé nìyẹn. Ẹni tó dẹ̀ represent Olúfọ́n Adé represent kan nínú àwọn ìjọba àtijọ́ ní Ifẹ̀ ṣáájú t'Odùduwà. Ṣáájú Odùduwà. Olúfọ́n represent yẹn la fi ń sọ wípé ará Àrànjé ni. Ìyẹn túmọ̀ sí pé ọmọ ẹni tó ń pè ní Ọbàtálá. Òun ni Olúfọ́n Adé. Ọ̀rọ̀ méjì tó fi pa wọ́n pọ̀ rèé. Bí wọ́n bá ń sọ̀rọ̀ nípa Adé tí wọ́n fi ń sọ pé ọba ní authority, bẹ́ẹ̀ ṣe bá lọ́dọ̀ Ọ̀ràngún bẹ́ẹ̀ náà lẹ́ bá lọ́dọ̀ Olúfọ́n. Ìdí tí Ọ̀ràngún fi rí ni Ọ̀ràngún gba àwọn ohun tó ń pè ní Adé ìmọ̀ lọ́dọ̀ bàbá tiẹ̀ tó jẹ́ Ọ̀rúnmìlà. Ṣé mọ̀ pé scholar ni Ọ̀rúnmìlà? So teacher ni. Àtọ̀ sí yẹn ó wá jẹ́ bí ẹni tá a lè sọ wípé supreme leader. So gbogbo title at everything tó ní òun ló fún ọmọ ẹ̀. Ìyẹn ọmọ tí à ń pè ní Ọ̀ràngún. Tí a bá tún wá wò ó, nídìí ìyá tí Ọ̀ràngún fúnra ẹ̀ ọmọ Odùduwà ni. Ìgbà tí wọ́n tún pín adé
ṣe mọ̀ pé wọ́n á pín adé fún ìyá Ọ̀ràngún adé tó tún pín fún látọ̀dọ̀ Odùduwà ó tún gbà á ṣẹ́rí pàdé ń di púpọ̀ ìdí nìyẹn tó fi jẹ́ pé tó bá ń kí àwọn ará Ìlá wọ́n á ní ìláládé wà wọn ò kówó radé so nígbà tára àwọn èèyàn tó jẹ́ pé wọ́n san owó kán tó lè gbadé lọ́wọ́ wọn ní Ifẹ̀ látijọ́ ni àwọn ará Ìlá àwọn làwọn ládé bí wọ́n ṣe wá ládé yẹn ẹ rí i pé tẹ́ bá tó wá lọ sọ́dọ̀ Olúfọ́n Òròlú Olúfọ́n adé náà ń pè é adé wá wà lọ́wọ́ Olúfọ́n ó pọ̀ débi wípé Olúfọ́n a máa ṣe ọdún adé bẹ́ẹ̀ àwọn èèyàn ṣe ń ṣe ọdún gbá ọdún àwo ní Ifọ́n ọdún adé ní méjì ọdún tó máa ń ṣe láyé àtijọ́ wọ́n wá tò adé sílẹ̀ lọ rẹ́rẹ́rẹ́rẹ́ látijọ́ tó bá wo oríkì tàwọn ará Ìláládé wà wọn ò kówó radé bẹ́ẹ̀ bá wo tàwọn ará Ifọ́n Olúfọ́n adé ni wọ́n pè wọ́n so méjì ní tọ̀dọ̀ Ọ̀ràngún adé ètò Odùduwà adé ètò Ọ̀rúnmìlà lọ́dọ̀ ti Olúfọ́n adé Ọbàtálá ìyẹn dínásítì tó wà ṣáájú ti Odùduwà ló fi jẹ́ pé bàbá ń sọ̀rọ̀ nípa àwọn Olówu nǹkan kan bí wọ́n ṣe wá tá à ń sọ̀rọ̀ nípa pé adé ìṣẹ́ṣẹ́ fún náà ń dé ẹni tó ń pè láládìkún láì ní Olúfọ́n ni bá gbọ́ Ọláòsà Aládìkún látọ̀dọ̀ Olúfọ́n òun ló ti wá látọ̀dọ̀ that is Ọbàtálá Olúfọ́n adé Láòsà Aládìkún bí láì nìyẹn ṣe jẹ́ nìyẹn ibẹ̀ wa náà ti pín láàrò Olówu láti gbogbo àwọn tó ń ládé funfun lọ́dọ̀ wọn yọ̀rọ̀ epo ti di méjì tí n bá wá ní kí n béèrè nísìn Olúfọ́n wà lára àwọn àgbà ọba tí ọlá àti ẹ̀ tún kọjá àgbà tó Odùduwà nàmbà kí ló ń wá wà nípínlẹ̀ Ọ̀ṣun ló fi jẹ́ pé actually bàbá yẹ pé ìtàn la fi wò ó kí la tiẹ̀ ń fà gan wọ́n lè gbọ́mọ èèyàn lè fi agbára ìṣàkóso àti ọlá téèyàn ní gbé ọmọ ọba lé Ọ̀ṣun lọ́wọ́ ohun tó yẹ kí n má pẹ̀ra méjì yẹn wá ni wípé àwọn méjèèjì tí mo sọ ní ti tọ̀ràngún tààràtà ló jẹ́ ọmọ f'Odùduwà nídìí ìyá ẹ̀ tààràtà ló jẹ́ ọmọ f'Ọ̀rúnmìlà nídìí bàbá ẹ̀ àmọ́ ní ti ẹni tá à ń pè ní Olúwo tá à ń pè lólúwo nígbà tí ẹni tí wọ́n ń pè ní Olúwo jẹ́ tààràtà ọmọ fún ìkan lára àwọn Ọ̀ọ̀ni true ẹni tí wọ́n ń pè ní Lúwo ìyẹn bí a ṣe rí àwọn àgbà ọba ní ìpínlẹ̀ Ọ̀ṣun táwọn náà jẹ́ ìyá wọn náà ni wọ́n jẹ́ ọmọ ọba bí ó jẹ́ pé ìyá Olúwo náà ni ọmọ ọba nífẹ̀ẹ́ ṣùgbọ́n láyé àtijọ́ kò sọ́kùnrin kò sóbìnrin nílé ọba tó bá ti jẹ́ obìnrin tó ti bímọ ọkùnrin ipò ìyá yẹn lọmọkùnrin yá wà ìbájẹ́ bàbá mi náà bí fún bí ó bá yẹ kó wọ́n wà lọ wọ́n wà bọ̀ tó jẹ́ pé òun ló ti làmìlaka tágbára ẹ̀ẹ́dẹ̀ káàtì ìlú ọmọ obìnrin yẹn náà lọ́kùnrin ní wọ́n á fi jọba láyé àtijọ́ kò sí nǹkan kan ló ń jẹ́ ọmọkùnrin ọmọbìnrin yẹ òyìnbó lóde female line kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ látijọ́ ni wọ́n ṣe ń kí àwọn ará rẹ̀ sà ní ìnásùn kọ́rọ́ yí wọn má kọ́ ìnásùn kọ́rọ́ yí wọn má bó that is kò sí you don't distinguish as long as ó jẹ́ pé ilé ọba ni wọ́n ti bí ọmọ ọba ni. Now ẹni tó wá ń pè ní Olúwo àwọn kan sọ pé Ọọ̀ni kẹrìndínlógún àwọn kan sọ pé Ọọ̀ni kọkànlélógún ìyẹn Olúwo Gbàgídà òun ló bí ẹni tó jẹ́ Olúwo ṣùgbọ́n ni mo ṣe ní ká wò ó níbi ìtàn bó bá wá jẹ́ bẹ́ẹ̀ á jẹ́ pé ọmọ ọmọ ni Ìwó àti Olúwo jẹ́ nílà àwọn Ọọ̀ni á jẹ́ ọmọ ọmọ bí a bá ní ká wá wò ó Òṣogbo Àtaọ́jà ìtàn sọ wípé Láìgẹ̀ ọba kan ló ń jẹ́ bẹ́ẹ̀ níbi tí wọ́n ń pè ní Ìpólé ọba kan wà tí wọ́n ń pè ní Aláàyè Ìpólé Àyè tí ó jẹ́ olórí ìjọba ìlú tó ń pè ní Ìjùmú láyé àtijọ́
wọ́n máa pè ní ọwọ́ àjùmú aláàyè ìpólé àyè. Ìkan nínú wọn wà tó jọba tí wọ́n ń pè ní àjàgà. Ọba àjàgà yìí bí ọmọbìnrin yẹn òun ló wá fẹ́ ọmọkùnrin tí ẹni tí wọ́n ń pè ní ọwáká tí Ajíbógun, ìyẹn Ajíbógun tá à ń pè ní ọwá òbòkun. Ajíbógun gbé ní ìbòkun. Ajíbógun wá fẹ́ ọmọbìnrin Olúfúnadé. Ọmọbìnrin Olúfúnadé tó fẹ́ wá bí ọwáká fún un. Ọwáká tí ó bí fún yẹn òun wá ní ó jẹ́, la lè sọ wípé a pè ní ọwá àkọ́kọ́ nílùú tó ń pè ní ìlú Ọwá. Òun lọ́wọ́ àkọ́kọ́. Ọwáká yìí òun ló wá fẹ́ ìyàwó tó bí ọmọkùnrin tó wá bí ó wá lọ fẹ́ ọmọbìnrin Ọwá Jùmọ̀ Àjàgà níbi tó ń pè ní ìpólé àyè ìyẹn lẹ́kìtì. Ọmọbìnrin yìí tó fẹ́ wá òun ló wá bí Láìgẹ̀ fún ẹni tí wọ́n ń pè ní Ọwá Àpólé. ńgbà yẹn wọ́n sún kúrò níbi tó ń pè ní Ìlọ́wá, wọ́n wá lọ tẹ ibi tó ń pè ní Ìpólé. tó àwọn kan sọ wípé àwọn ọmọ Wáká méjèèjì ńgbà tán máa kúrò níbòkun ó bí ọmọkùnrin méjì. Àwọn tí ọmọ Àjàgà wọ́n lọ tẹ̀pólé, àwọn tí apá kejì wọ́n wà ní Ìlọ́wà. Yóò tí ì bá jẹ́ ọmọ Wáká tó jẹ́ ọmọ Ọwá Ajíbógun náà ló tẹ Ìpólé. Ọba tí ó wà ní Ìpólé òun ló wá bí ọmọ méjì, ó bí kan Lájọmọ, ó bí kan Lárọ̀ọ́yè. Má bá mi bàbọ̀ o. Odùduwà ni wọ́n sọ wípé ó bí Ọwá Ajíbógun. Ọwá Ajíbógun kì í ṣe àbígbẹ̀yìn nínú àwọn àgbà ọmọ ló wà, àmọ́ òun ni ó padà gba nǹkan gbẹ̀yìn ní Ilé Ifẹ̀. Ọwá ló wá bí Ọwáká, Ọwáká ló wá bí Láìgẹ̀, Láìgẹ̀ ló wá bí àwọn ọmọ ẹni tó tẹ Ìpólé. Ẹni tó wá tẹ Ìpólé ló wá bí àwọn ọmọ méjì, that is Lájọmọ àti Lárọ̀ọ́yè. Wọ́n wá ń gbé ìlú nítorí pé wọ́n fẹ́ ìyàwó tó jẹ́ ọmọ ọba aláàyè nípòlé àyè, ìyẹn Ọwá Àjùmú, tóun wá jẹ́ Ọlọ́ṣun. Òun bó bá sì dìgbà ẹ̀rùn wọn kì í rómi nípòlé. Ṣẹ̀sìmọ́ Ọlọ́ṣun wá nílò omi. Ìdí nìyẹn tó fi insist fún ọkọ ẹ̀ wípé dandan o, wọ́n gbọ́dọ̀ àwọn gbọ́dọ̀ wá ibi tómi wà tó tóbi tóun àti máa ṣe kíní Ọ̀ṣun. Ni wọ́n ṣe ní káwọn ọdẹ wá omi, ni wọ́n fi rí omi Ọ̀ṣun ló ṣe sún síbẹ̀. Ìdí tí wọ́n fi sún omi gan ní omi Ọ̀ṣun nìyẹn, torí obìnrin yẹn ló mú kíní Ọ̀ṣun wá láti ibi tó ń pè ní ààyè Ìjùmú nígbà náà lọ́hùn. Tí mò ń tráyà àti ṣe nìyí, mò ń gbìyànjú àti sọ láìnéjì àwọn àti Ìwó àti Òṣogbo. Mo ti sọ lẹ́ẹ̀kan wọn ní ọmọ àwọn Ọ̀ọ̀ni kẹrìndínlógún bó sì jẹ́ 21 táwọn èèyàn pè ń sìn ni Olúwo jẹ́. Ìyẹn túmọ̀ sí pé ọmọ that is 16th generation ṣẹ̀ṣẹ̀ ni Ìwó àti àwọn tí wọ́n jẹ́ ìlà Ìwó ti bẹ̀rẹ̀. Àmọ́ ìlà ibi tán ti wá gangan tó jẹ́ ìlú bàbá wọn Ìlọràn náà ń pè. So by that virtue náà Ìwó náà jẹ́ láìní àwọn ọba àtijọ́ táwọn gan ti wà ṣáájú Odùduwà, ìyẹn ní Ìlọràn. Níbi tí ọba Ìlọràn tó jẹ́ bàbá wọn tó ti wá tóun náà jẹ́ ọba. Ayé ìsìn ni gbogbo àwọn ọba wọn yẹn wá ń de high chief. Nígbà yẹn ọba ìlú wọn ní Ìlọràn náà ṣe ń pè ní ọba Ìlọràn. Rí i pé ọba Ìlọràn náà pé wọ́n sọ pé olóyè Ìlọràn. Ẹ̀bàgbà tí ogun scatter gbogbo ẹ̀ tí every ìlú yẹn wá papọ̀ sínú ìgboro Ifẹ̀ ló di wípé ọba ò lè di púpọ̀ láàrin ìlú. So wọ́n fi wá sọ pé wọn kì í ṣolóyè náà náà, àwọn èèyàn kan rò pé gbogbo wọn náà sì ní olóyè wọn tí wọ́n ń tẹríba fún wọn láàfin tó ń dọ̀bálẹ̀ tó ń pe kábíyèsí fáwọn náà títí di bá ṣe ń sọ̀rọ̀. Ṣùgbọ́n ará àta ò mọ̀ bẹ́ẹ̀, àfẹni tó bá débẹ̀. So ọba ni ọba Ìlọràn ìfún ti bá ṣe ń sọ̀rọ̀. Ó kàn jẹ́ pé bí wọ́n bá wá déwájú Ọọ̀ni, gbogbo wọn ni wọ́n gbọ́dọ̀ borí bí ìgbà tó we submit our authority even though we have our authority, but as supreme
we submit our authority. Bí ọba lọ́run ṣe jẹ́ nìyẹn, sọ ọba lòun náà. Dáṣà tó jẹ́ pé àṣọ ọba ó lè fẹ́ ẹni tó jẹ́ Ọọ̀ni, ìyàwó ẹ̀ padà wá jẹ́ Ọọ̀ni ńgbà yẹn, which is Lúwo, ó wá jẹ́ number 21st. Ṣẹ̀rìpọ́nà yẹn jì sọ́nà Odùduwà. Bẹ́ẹ̀ tá a bá ń sọ̀rọ̀ nípa ti Òṣogbo, it was just Ajíbógun ọmọ Odùduwà tó bí Ọwáká, ọmọ ìkejì òun ló tẹ ibi tó ń pè ní Ìpólé, ìyẹn Ìpólé ló yíra padà nísìn ló sún sísàlẹ̀ lódò Òṣogbo. So bí generation mẹ́rin láti ọ̀dọ̀ Ọwá Iléṣà tàbí Ọwá Òbòkun ni Òṣogbo bẹ̀rẹ̀, bẹ́ẹ̀ tí Ìwó bẹ̀rẹ̀ ní generation 16 lẹ́yìn. Ṣùgbọ́n tá bá wá ní ká wò ó ló jẹ́ kí n mú àpẹẹrẹ ti Olúfọ́n wá nìyẹn o, pé so tá bá ní ká tó wọ́n ṣe fẹ́ tó under normal circumstances tí wọ́n bá ti mú ẹni tí wọ́n ń pè ní Ọlọ́fin Àdìmúlà Ọọ̀ni kúrò sí ẹ̀gbẹ́ kan níbẹ̀, bí wọ́n bá tó bí ìtàn àti ìpìlẹ̀ àti ọlá pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó sọ̀rọ̀ yẹn gan ni wọ́n tún jẹ́ ọmọ fún Olúfọ́n Òròlú, a jẹ́ pé Olúfọ́n yẹ kó wà bí number 2. Kò sí tí mi lè pàdé Olúfọ́n lójú ọ̀nà kí n dá wọn mọ̀ anyway, but mi ń sọ̀rọ̀ from the angle of history. Títàn sọ. But number wo Olúfọ́n wà? Bóyá mi rò bọ́n wà ní number 16 gan. Mi ò mọ̀ anyway, bẹ́ẹ̀ mo mọ̀ pé wọ́n sí lára àwọn first 10. Àwọn ọba láti mú kábíyèsí Ọ̀nìrìṣà. Láti wọn Ọwá Iléṣà lẹ máa mú. Sí kejì. Bẹ́ẹ̀ ni. Lẹ́yìn ẹlẹ́kàn Ọ̀ràngún. Ọ̀ràngún là. So bẹ́ẹ̀ ti dé fún number 4 and 5 tí wọ́n wà ń jà sí. Bẹ́ẹ̀ ti in the first place gan. Àtàtàọ̀jà. In the first place pẹ̀lú ọlá àti tí mo sọ pé wà lọ́wọ́ Ọ̀ràngún. Ọ̀ràngún ó yẹ kó wà number 3. Torí ti pẹ́ ló ti wà. Bàbá padà sórí ìtàn ìgbà wo náà tẹ̀lú Iléṣà, ìgbà wo ni láti wà. Yóò yé wa nǹkan tí à ń sọ. But eléyìí àwọn kankan míì wà tí àwọn ìlú míì ṣe tó fi sọ wọ́n di aṣáájú. Gbogbo ìyẹn náà lèèyàn gbéyẹ̀wò nù tàn. Àwọn kan wà tó yẹ kó máa bí wa nínú gan. Ó yẹ kó máa bí wa nínú. Ibi tí mo wá ń lọ rèé, ẹ wá rí wípé Ọwáká tó ní Ìlọ́wá, ìyẹn tó jẹ́ line direct tó ń jẹ àwọn wá, àwọn ni wọ́n sún láyé Ọwálúsẹ̀ náà wá tẹ̀lé Ṣàdó. Ìyẹn túmọ̀ sí pé wọ́n sún the capital sí Iléṣà, then that lineage continue láti máa jẹ Ọwá Iléṣà. So in that case ọmọ Ọwá Iléṣà ni Àtaọ̀jà Òṣogbo. Bí Àtaọ̀jà Òṣogbo bá wá jẹ́ ọmọ Ọwá Iléṣà, ìyẹn wá túmọ̀ sí wípé Ajíbógun àti Ọ̀ràngún làwọn jọ jẹ́ sibling. But watch it, ọmọ Ajíbógun sí ló wá number 2, ọmọ Sìní ló wà number 2, even Ọ̀ràngún tó wà number 3 tó jẹ́ sibling, ó ti wá wà ní wọ́n ti sún síwájú fún ọmọ sibling ẹ̀. Ni mo sọ pé kí ni àwọn èèyàn ń jà fún gan lórí ẹ̀. Wọ́n bá ní kan jókòó kan wò lọ́tún àti lósì kò right. Ẹgbà kan wà tí ogun ṣẹlẹ̀ nígbà ogun apá Ìlọrin nǹkan kan wá. Ó ní àwọn iṣẹ́ ńláńlá kan tí àwọn Ìjẹ̀ṣà gbé ṣe. Ní mo fi máa ń rẹ́rìn lọ́pọ̀ ìgbà tí wọ́n bá ní wọ́n ní nígbà tí àwọn Fúlàní ń kó ogun bọ̀, ṣé Fúlàní náà pè wọ́n àbí àwọn ará Ìlọrin? Torí mi mọ̀ bóyá Fúlàní ní ń jagun Ìlọrin, I don't know. Ohun tí mo mọ̀ ni pé láyé àtijọ́ majority àwọn tí wọ́n pè ní jagunjagun tó ń jagun Ìlọrin, ọ̀pọ̀ wọn náà jẹ́ Yorùbá. So táwọn èèyàn wá bá ń sọ̀rọ̀ nípa pé àwọn Fúlàní, màá kà wò pé anyway bóyá àwọn bàbí tán mọ̀ nípa ìtàn. Ìdí ni pé àwọn àgbà jagunjagun tí wọ́n wà ní Ìlọrin láyé àtijọ́
kí lorúkọ ọ̀pọ̀ wọn tẹ́ bá wo orúkọ yẹn lọ́tún àti lósì ẹ rí clearly wípé ọ̀pọ̀ wọn náà jẹ́ Yorùbá. Then onígbà tí wọ́n jagogun tán lọ jà níbi tó ń pè lóṣogbo àwọn Ìjẹ̀ṣà ni wọ́n ránṣẹ́ sí Ìlọrin kó wá help wọn against Ìbàdàn. Ṣé ti rí pé àwa tá ń pera wa Yorùbá àti Yorùbá là ń jà. Help tí wọ́n ránṣẹ́ wá yẹn òun ni àwọn Ìlọrin ń wá ọgbọ́n àti lò gẹ́gẹ́ bí yastic láti fi lè wọlé sí apá àbí táwọn ti fẹ́ gbà originally. Ṣùgbọ́n ohun tó mú Ìbàdàn di ará Òṣogbo ni pé àwọn ogun Ìlọrin ti wá dó ti Ìkìrun. Ìkìrun ló wá ránṣẹ́ sí Ìbàdàn fún help. Gbogbo àwọn àlàyé yẹn ló yẹ kí àwọn èèyàn mọ̀. Ìdí tí Ìbàdàn fi wá láti wá gbèjà Ìkìrun nìyẹn. Ìjà Ìkìrun ni wọ́n gbè ló fi di wípé wọ́n ṣẹ́gun àwọn tá a pè ní Fúlàní ńsìn tí èmi ò fi gbogbo ara pè ní Fúlàní torí a rí àwọn Yorùbá tó pọ̀ wà nú wọn. After all a rí àwọn àgbààgbà Yorùbá tí wọ́n jẹ́ original àgbà Ọ̀yọ́ láyé àtijọ́ tí wọ́n ti wá ń gbé lọrin táwọn náà jẹ́ olórí jagunjagun tó sì jẹ́ pé àwọn náà ń lead àwọn ogun yẹn. Ẹ̀zálẹ̀ so bó báwo la ṣe fẹ́ pè yẹn lógun Fúlàní. Then àwọn wo ló ránṣẹ́ sí wọn láti Ìlọrin kan wá help wọn? Àwọn Ìjẹ̀ṣà. Àwọn ló tún wá fẹ́ ránṣẹ́ sí Ìbàdàn láti wá help Ìkìrun. Ó wá jogun ọmọ Yorùbá. So tá bá wò bẹ́ẹ̀ yẹn kí là ń sọ? Ìyẹn ò túmọ̀ sí wípé mò ń sọ pé àwọn tó wá ń gbà yẹn pé wọn ò ní intention àti gbalẹ̀ o, wọ́n ní intention àti gbalẹ̀. Ṣùgbọ́n bí wọ́n ṣe ń fà náà tó ń forí gbárí ń sìn kóńkó jábele yóò ń ṣe gbá àìsàn àṣekínní bẹ́ẹ̀ náà ni wọ́n ń ṣe ń gbà yẹn. Kí ló sì ń fà tán fi ń ṣe? Torí ọrọ̀ ajé yìí náà ni. Wọ́n mọ̀ pọ̀ ọmọ bàbá làwọn, owó àmà bojú ọmọ ìyá wọn jẹ́ ńgbà náà, òwò ń bowó ojú ọmọ ìyá wọn jẹ́ ńgbà náà. Ní Rẹ́mọ á fi sọ wípé òun ṣèjẹ̀bú, Lẹ̀gbá á fi sọ wípé òun ò bá Kétu tán. Ní báyìí pẹ̀lú Olúwo àti ìlànà gbogbo bí ìtàn ṣe là kalẹ̀ ṣé àti ẹni tó wà ń 4 àti 5 ó ti hàn pé àwọn kan gan wà tẹ́ kán wà níwájú tí wọ́n sì níwájú báyìí tọ́nà wọn jìn gan. 4 5 táwọn náà wà ń mú yìí táwa la gbé adarí fún àwọn méjèèjì tí ó bọ̀ sókè ṣé wọ́n gbà lóòótọ́ ni ṣó yẹ kí Olúwo ṣáájú Àtaọ́jà? Àwọn kan tiẹ̀ ní pé baálẹ̀ ni wọ́n ń jẹ ní Òṣogbo pé Olúwo nìkan ni ò jẹ baálẹ̀ rí pé ọba làwọn ń jẹ. Wọ́n sì ní Aláàfin ìlú Ọ̀yọ́ gan ọba Adéyẹmí tó wàjà pé àwọn gan gbé ẹ̀rí jẹ́mi sóòtà ń gbà náà. Ok tí wọ́n bá sọ pé baálẹ̀ náà ń jẹ lóṣogbo bí àwọn tí wọ́n narrate ìtàn fún òyìnbó ṣe narrate ẹ̀ nígbà yẹn lòyìnbó tú ọlọ́jà yàtọ̀ sí baálẹ̀. Ọlọ́jà ni ọba tó wà lábẹ́ ọba míì ṣùgbọ́n ọba ni. Ṣùgbọ́n nígbà yẹn akoro ni wọ́n máa ń dé, wọn kì í dé adé ìlẹ̀kẹ̀. Àmọ́ ọba ni wọ́n. Àwọn ọba kan wà láyé àtijọ́ nílẹ̀ Yorùbá olórí ìlú ni wọ́n bí ọba, wọn ti ẹ̀ ń ládé rárá tó ń dé, wọn ò ní dákoro yẹn gan. Ìlú wọn dẹ̀ tóbi tọ́gbòrò tí wọn sì ń dé rárá. Tá bá ní ká wá wò ó ohun tó tú sí baálẹ̀ lóṣogbo ọlọ́jà Òṣogbo ni. Ọlọ́jà Òṣogbo sì rèé mo ti sọ lẹ́ẹ̀kan mo ní direct ọmọ ọba láti Ìlọ́wà ni ìyẹn tí wọ́n tẹ Ìpólé tí wọ́n sì ti jẹ́ ọlọ́jà Ìpólé. Ọlọ́jà Ìpólé ló sún láti Ìpólé síbi tá à ń pè ní Òǹtótó, láti Òǹtótó wọ́n cross omi sódì kejì. Kí ló sì jẹ́ kí wọ́n cross omi sódì kejì? Wọ́n ti ń gbé l'Òǹtótó for a very long time. Ṣé mọ̀ pé nígbà táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní reduce ìtàn láṣẹ bẹ̀rẹ̀ sọ pé ọba mélòó ló jẹ, iye táwọn èèyàn ránṣẹ́ ni ọba tó jẹ ní Òǹtótó níbi tó ń pè ní ibi àkọ́kọ́ nígbà tó ń sún kúrò ní Ìpólé nínú ìwádìí táwa ṣe 11 ni wọ́n. Ètò òsì 11 òun ló sún sódì kejì odò nígbà tó wá Iléṣà ní kọ́ kúrọ̀sì odò kan wà ńbẹ̀ so that in case tí àwọn ará Ẹdẹ bá máa advance sí tòsí
wọ́n á lè stop wọn. Wọ́n ti wà tipẹ́ lóhùn tó kó tó di pé wọ́n cross wọ́n wá tẹ ibi tó ń pè ní Òṣogbo tá à ń pè l'Òṣogbo ń sẹ̀. Èyí tí mo wá fẹ́ fàyọ nìyí nínú àwọn méjèèjì bàbá ní ká tú ìtàn látijọ́ tẹ́ bá lọ wo the first population census tí wọ́n ṣe nílẹ̀ Yorùbá tẹ́ bá lọ wo lára àwọn ìlú tó wà ní Igbó Àgùrá ni Ìwó wà. Lára àwọn ìlú tó wà ní Igbó Àgùrá òun ni Ìwó wà. Bí a bá sọ pé Olúwo láyé àtijọ́ ó dàbí ìgbà tá a sọ pé Olúbàdàn. Ìgbà tá a ti ń pè àwọn Olúbàdàn lólúbàdàn wọn kì í dádé ńgbà náà, ṣùgbọ́n kí là ń pè wọn Olúbàdàn. Nígbà tí wọ́n ti ń pè àwọn Olúwo ní Olúwo, bá a bá lọ wo ìtàn nípìlẹ̀ ọlọ́jà làwọn náà. Èyí tó fi jẹ́ ọlọ́jà nìyí, irú ọba tí a sọ wípé Olúwo jẹ́ lábẹ́ ẹni tó ń pè ní Aláàfin láyé àtijọ́ ọlọ́jà ni. Torí ẹnikẹ́ni tó bá ti wà lábẹ́ Igbó Àgùrá láyé àtijọ́ indirectly or directly láwọn àsìkò kan between 1668 sọ́dún 1769 pọ́nbélé abẹ́ Ọ̀yọ́ ló wà. So since ó sì wà lábẹ́ Ọ̀yọ́, àwọn wo lórúkọ wọn ń dún gbọmọgbọmọ láàrin àwọn ọba tó wà nígbó Ẹ̀gbá méjì péré. Ìyẹn ni Onídòó tá ń pè ní Àgùrá àti Onígù. Àwọn méjì yẹn lọ́ba aládé ibẹ̀. Gbogbo àwọn tó kù nígbó Àgùrá ọlọ́jà ni wọ́n. Àmọ́ tí wọ́n ń dé akoro Ìwó wà lára ẹ̀. Ìtàn sọ wípé nígbà tí Àgùrá fẹ́ lọ fẹ́ ọmọ Olówu, nígbà tí wọ́n rìn ìjọ kẹta wọ́n débi tó ń pè ní Ìwó, wọ́n wá gbà lálejò gẹ́gẹ́ bí ọba olórí gbogbo Igbó Àgùrá sí Ìwó, àti ibẹ̀ náà ti wá sún ní wọ́n kọjá síbi tó ń pè lórí ilé Òwu láti lọ fẹ́ ọmọ wá. Ibẹ̀ ni ẹni tó ń pè ní Onídòó, torí Onídòó náà ń pè Àgùrá ńgbà náà. Ibi tínú ẹ̀ dùn dé nígbà tó fẹ́ fẹ́yàwó tí ó dáná tí wọ́n náwó gbogbo ẹ̀ tí ó tán, ṣùgbọ́n tó sì fẹ́ fi hàn wípé àní kíní yìí wà. Onídòó wá mú ẹṣin tó gùn wá láti Ìdó, ìyẹn Ìdó kan náà ń bàdàn yìí o. Ìdó ọ̀nà Èrúwà yìí náà ni o. Ẹṣin tí wọ́n ṣe lọ́ṣọ̀ọ́ tí ọba gùn wá, ibi tí ó gbé fẹ́ fi hàn pé ìṣọba kékeré, ọba tó wá mú ẹṣin ẹ̀ ó tún kó mọ́ ara nǹkan tí wọ́n fi ṣe ìdáná ìyàwó. Ṣùgbà tó wá ń padà bọ̀, Ìwó ni wọ́n ti mẹ́ṣin pàdé ẹ̀. Ẹṣin tó bá gùn dà pé nígbà tó bá ń lọ wọ́n gun ẹṣin kọjá ń gbólé ẹṣin wọ́n wà, wọ́n ní ṣé tẹ́lẹ̀yìn ó ti rà, ọba ti gun eléyìn rà. Ìyẹn pé ẹṣin yẹn ti lọ, gígùn tó gùn kọjá yẹn má retí ẹ̀ mọ́, ẹṣin yẹn ti rà. Ibi tí wọ́n ṣe ń pe Onídòó ọba Àgùrá, ọba tó gun ẹṣin rà Onídòó, ibi tágùrá ti wá nìyẹn. Àgùrá dẹ̀rẹ́ ọmọ bàbá ni pẹ̀lú Olúòjé ìyẹn Òǹpẹ̀tù. Mo mú ìtàn yẹn wá bẹ́ẹ̀ yẹn kó lè yẹ wa níkọ̀ọ̀kan. Bí Ìwó ò bá wá jẹ́ ara bẹ̀ nígbà yẹn lọ́hùn, wọn ò ní pè lọ́ba wọn dé, wọn ò ní pè Àgùrá ní ọba wọn dé. Bẹ́ẹ̀ bá dẹ̀ lọ wo inú population census tí mo sọ yẹn lákọ̀ọ́kọ́ tó kọ́ ṣe ní Nàìjíríà, ẹ lọ wò wọ́n kọ síbẹ̀ Ìwó part of Igbó Àgùrá ni. Wọ́n sì kọ iye nọ́mbà èèyàn tó ń gbé bẹ̀ nígbà náà lọ and bó ṣe rí. Ṣùgbọ́n àsìkò gbà yẹn ṣe mọ̀ pé àwọn tó wà ní Ìdó wọ́n ti sún lọ Abẹ́òkúta. So in that case, ìgbà tí olórí ọba máa pa ti dákẹ́ tí ò sí mọ́, àwọn ọba tó kù tó lágbègbè wọ́n máa rise up. Mi ò sọ pé Olúwo kéré o, because a bá padà sí ìlà ibi tí wọ́n ti wá nílà Lúwo, ọba ńlá lolúwo. Ṣùgbọ́n ní Ọ̀ṣun bí wọ́n bá ka ibi tí Olúwo wà, àwọn ọba kan wà lọ́ṣun tí wọ́n á ti ṣáájú, bẹ́ẹ̀ mi ò rí gbogbo wọn yẹn kàn sọ nǹkan kan. That means pé àwọn yẹn like peace. Then mo wà nípò kan ní council of ọba
doesn't mean torí okálùkù wọn ni ọba tí í ṣe olórí ọba ní àdúgbò ibi tó wà. So lápá ibi tí àwọn ọba yẹn wà, Olúwo ní reason tí wọ́n fi put ẹ̀ up sí number 4. Bàbá wa Ataoja wọ́n láwọn ti wà number 4 tẹ́lẹ̀ rí. Bí ẹ bá dẹ̀ wo àwọn ìwé wọ̀nyẹn lóòótọ́ ẹ rí wọn nígbà kan number 4, ẹ rí wọn nígbà kan number 5. Àmọ́ kí ni a fẹ́ fàyọnú ẹ̀? Mi rò pé yẹn gbọ́dọ̀ jẹ́ big deal torí lọ́dọ̀ tèmi ọmọ làwọn méjèèjì. Àwọn ọmọ wọn tó sì jẹ́ yẹn bóyá ìdí nìyẹn tíjọba fi sọ pé ok ẹ ṣe jẹ́ ká lọ mọ ọmọ eléyìí number 4 náà tó bá tún yá ká tún padà fi sí number 5. Mo rò bẹ́ẹ̀ ni mi sọ pé n tán ṣe o, ṣùgbọ́n for now bójú Olúwo ló wà number 4 bóde jẹ́ Ataoja Òṣogbo, as long as tí wọ́n bá ti gbé bàbá Ataoja wá sí number 4 ìyẹn ọwọ́ Iléṣà tó wà number 2 wọn àti ìbá nǹkan kan jẹ́. As long náà bá sì ti gbé Ọọ̀ni tó wà number 1 tó jẹ́ direct bàbá f'Olúwo, so ọba nǹkan kálukú ló ti ní bàbá rẹ̀ níbẹ̀ tó ti wà níwájú, àwọn ọmọ ló kàn ń fa tó wù wọ́n. Exactly, because ibi tí Ataoja tẹ́lẹ̀ rí bọ́wọ́ Iléṣà bá jókòó Ọlọ́jà Òṣogbo àwọn wà níbi ẹsẹ̀ wọn. Tẹ́lẹ̀ rí bí ọwọ́ Iléṣà bá jókòó ọba kan wà nípínlẹ̀ Ondo, mi ò ní dákọ̀ ẹ̀ ń sìn, wọ́n á jókòó níbi ẹsẹ̀ wọn. Àmọ́ lónìí Paramount Royal lọ́ba yẹn níbi tó wà. Ó dẹ̀ dá mi lójú pé for now kò ní jókòó lẹ́sẹ̀ nìkankan. Láyé àtijọ́ wọn mọ̀ pé báwọn ṣe ń jó nìyẹn. Mi ìṣòro pé Ataoja náà jókòó lẹ́sẹ̀ bàbá Clement ní Iléṣà náà ń sìn. Àmọ́ ṣe bí wọ́n mọ̀ wípé dáàdì mi nìyí. Wọ́n torí pé à ń dorí ìtàn kodò ń sìn la ṣe ń yí bẹ́ẹ̀. So whether Ìwó is number 4 or Òṣogbo is number 5, gbogbo wọn ọmọ ni wọ́n jẹ́. And in that case ṣé ló yẹ kán pawọ́ pọ̀ kán kàn múfù ìpínlẹ̀ tán wà àti ilẹ̀ Yorùbá kán múfù ẹ̀ forward. That's my contribution.